Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ Ẹ̀dá Tuntun. Òní ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: fi ìmọ́lẹ̀ hàn. Ìwé orin 3-4 Mo ń tẹ̀síwájú lọ́nà náà. Ẹ̀kọ́ àkọ́sórí: wàásù ọ̀rọ̀ náà, ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀, báni wí, ṣe ìtọ́ni, gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Ìwé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 2 Bíbélì kíkà. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 1 títí dé 16. Nígbà tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn, ó gbin orí òkè lọ. Nígbà tó sì jókòó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá. Ó sì ya ẹnu rẹ̀, ó sì kọ́ wọn wípé, alábùkún fún ni àwọn òtòṣì ẹ̀mí, nítorí tiwọn ni ìjọba Ọlọ́run. Alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú, nítorí tí a ó tù wọ́n nínú. Alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù, nítorí wọn ó jogún ayé. Alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo, nítorí wọn ó yó. Alábùkún fún ni àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún ni àwọn onínú funfun, nítorí wọn ó rí Ọlọ́run. Alábùkún fún ni àwọn onílàjà, nítorí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Alábùkún fún ni àwọn ẹni tí a ṣe inúnibíni sí nítorí òdodo, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ máa yọ̀, kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀, nítorí èrè yín pọ̀ lé ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. Ẹ̀yin ni iyọ̀ ayé. Bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú dùn? Kò ní lárí mọ́, bí kò ṣe pé a dàánù, kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dó lórí òkè tí kò farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a fi sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Ẹ̀kọ́: Bíbélì sọ pé ẹ̀yin ni iyọ̀ ayé. Kí a tó lè sọ fún àwọn Kìrìsìtẹ́nì wípé kí wọ́n tan ìmọ́lẹ̀ wọn jáde, ó túmọ̀ sí pé lára àwọn kan tí ó yí wọn ká ń gbé nínú òkùnkùn. Nítorí náà, àwọn tí ó wà nínú òkùnkùn gbọ́dọ̀ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ àwa Kìrìsìtẹ́nì. Nígbà tí a bí wa sínú ayé yìí, a rí ìmọ́lẹ̀ ti ara. Nípasẹ̀ rẹ̀, a sì ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ Ẹlẹ́dàá wa nínú ohun tí a ti ń rí. Síbẹ̀síbẹ̀, ìmọ́lẹ̀ mìíràn wà, èyí tí gbogbo àwọn kan gbọ́dọ̀ wá sí. Síbẹ̀síbẹ̀, ìmọ́lẹ̀ mìíràn wà, èyí tí gbogbo àwọn kan gbọ́dọ̀ wá sí. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tí ó bá ń tọ̀ ọ́ lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn láé, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 12. Ọlọ́run pè gbogbo ènìyàn sí ìmọ́lẹ̀ òtítọ́ rẹ̀, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ìmọ́lẹ̀ ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Kristi. Nítorí náà, àwọn tí wọ́n gba ìmọ́lẹ̀ tòótọ́ kì yóò rìn nínú òkùnkùn tẹ̀mí láé. Síbẹ̀síbẹ̀, ṣé a lè tan fìtílà kí a sì fi sí abẹ́ òṣùwọ̀n? Eléyìí jẹ́ iṣẹ́ Kìrìsìtẹ́nì èyíkéyìí tí ó kùnà láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìmọ́lẹ̀ Kristi ni a ní láti mú lọ sínú òkùnkùn ẹ̀ṣẹ̀ tó bo àwọn kan àti ìgbésí ayé àwọn tí kò tẹ̀lé. A kò ní lọ láti fi ìmọ́lẹ̀ yìí pamọ́. Dìde pẹ̀lú ìmọ́lẹ̀ kí o gba àwọn tí ó ń ṣègbé nínú òkùnkùn là. Kí Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Ẹ̀kọ́ àmúrelé: Jésù tìkára rẹ̀ ní ìyìnrere ayọ̀ ńlá tí a gbọ́dọ̀ máa kéde ní gbogbo ìgbà. Àdúrà: Jésù Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ láti wà láàyè fún òtítọ́ nígbà gbogbo. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.